Hello, ẹ̀yin èèyàn mi. A kú dédé wòyí o. A kú òwúrọ̀, a kú ọ̀sán, a kú alẹ́, a kú gbogbo ibikíbi tá a bá wà tẹ́ ẹ̀ ń gbọ́ wà. A dẹ̀ kú ìyálẹ̀ta, abọ́ lọ́hùn adájú. Wọ́n ní olórí Ashley. Wọ́n ní ajá tó bá fẹ́ sọnù. Wọ́n ní kì í gbọ́ fèrè ọlọ́dẹ. Bẹ́ẹ̀ ni. Òun lọ̀rọ̀ Ashley. Wọ́n ní kábíyèsí pé gbogbo àwọn tó ń ṣèjọ̀gbọ̀n ní ààfin pé wá. Ó pe kankan, ó pe Ashley, tó pe Ronke, ó pe gbogbo wọn jágbajàgbajà tì sí wọn pé wá. Wọ́n ní Moses especially ó pe Ashley pé time ti tó láti kí gbogbo yín kẹ parẹ́ kúrò láàfin, kẹ kúrò láàfin. Torí kò sí nǹkan tẹ́ ń ṣe fún òun láàfin. Pé kò sí ìwúlò yín láàfin. Àfi kẹ máa fún òun ní high blood pressure. Àfi kẹ máa fún òun ní embarrassment káàkiri. Wọ́n ní ṣó tiẹ̀ tó Mariam àti Ashley. Fún àwọn méjì gangan pé ìwọ Ashley kẹ̀dẹ̀rí. Instead kó padà sí àtijọ́ tó ti dé láti UK tó ti dé tó yẹ kó padà. Ó ò padà. Ìyẹn fi hàn pé ò níṣẹ́. Iṣẹ́ ò dẹ̀ ka ẹ lára. Ìjọ̀gbọ̀n ni nǹkan ló ka ẹ lára. Òun ò lẹ́mìí àìmọ̀ kó wá padà. Ashley padà. Ṣé o mọ̀ pé tó bá pé bó ṣe wá ẹ̀ tó padà, wà níyì. Ó wá olóòlò. Kí ló ń bá Naomi jà fún? Ó mọ̀ pé Naomi pé ó jù ẹ lọ ní gbogbo ọ̀nà. Ó bá Naomi ní ààfin. Ìyàwó òun ni. Ó dẹ̀ sọ pé kóun má fẹ́ ẹni bí ọkàn òun, kóun wá fẹ́ ẹ. Fún ti kíni náà? Ṣé òun dédé rí entity tó approach ẹ? Ìwọ kọ́ ló wá rún rẹ̀ mọ́ òun. Ó mọ̀ pé tó bá wà ní bó ṣe lọ wà ní UK tó bá lọ wà bọ̀, tó bá lọ wà ní pé Ashley wà ní UK o. Ashley ṣe kí bẹ́ẹ̀ tó ti ẹ̀ dá. Ṣé tí Ọlọ́run ò bá jẹ́ kó rí bẹ́ẹ̀, báwo làṣírí Ashley ṣe fẹ́ tú? Báwo ni kábíyèsí ṣe fẹ́ mọ̀ pé ọmọ ọwọ́ ẹ̀yẹn pé ṣe ó rà wá fún kábíyèsí? Pẹ̀lú túláàsì pé kí kábíyèsí ó gbọ́dọ̀ mú ọmọ yẹn, ó gbọ́dọ̀ fi ọmọ yẹn ṣe ọmọ, ó gbọ́dọ̀ ṣe kìíní, ṣé by force, ṣé túláàsì ni? Ṣé túláàsì ni láti fọkọ àbí túláàsì láti lọ ra ọmọ? Ẹni tó tẹ̀já àgàn ọkùnrin gan kò jẹ́ gbarú ẹ̀. Torí èèwọ̀ ni ọjọ́ iwájú ó máa lẹ́yìn. Ká má tí sọ pé kábíyèsí tó jẹ́ pé kò sí obìnrin tó lè fi kábíyèsí ṣákọ́. Kò sí nǹkan tí kábíyèsí náwó sí báyìí tọ́wọ́ ẹ̀ ò tó. Ṣọ́mọ ni ló dé ọ̀dọ̀ kábíyèsí ò rọ́mọ. Ó rí ọmọkùnrin, ó lọ́mọbìnrin, ó ná gbogbo ẹ̀. Ìkẹta ọmọ ni ò sí. Kí ló dé tí Ashley ṣe yan bí ọ̀kà? Kábíyèsí ní kó wá padà sí UK. Kó lè níyì, olóòlò. Ṣùgbọ́n tó bá tiẹ̀ ti lọ bẹ́ẹ̀ yẹn, báwo àṣírí máa kò sígbà tí àṣírí ò ní tú. Ó kọ̀ ẹ́ pé bá àṣírí ṣe tètè tú ń sìn. Tó bá pẹ́ tí àṣírí bá lọ tú, Ọlọ́run má yẹ kí nǹkan ti bàjẹ́, kí nǹkan rí ti bàjẹ́. Wọ́n ní kábíyèsí ní kó padà. Tó bá lọ, kì í ṣe pé bóyá ó fẹ́ sọ kí í ṣe pé kó permanent wọ́n máa lọ, kó máa bọ̀ bó ṣe ń ṣe tẹ́lẹ̀. Ó ní rárá. Ó mọ̀ pé tó bá ṣe lọ yẹn, wọ́n ní kan dán wò ló bí ọ̀kẹ́rẹ́ àbí báwo náà ṣe ń sọ. Wọ́n ní tó bá dán wò á mọ̀ pé wàá ṣe ewu nǹkan tí Naomi ṣe fẹ́ ṣe sáàfin. Wàá rí ọ̀pọ̀lọpọ̀ glory, wàá rí ọ̀pọ̀lọpọ̀ ìbùkún, wàá rí ọ̀pọ̀lọpọ̀ many things tó jẹ́ pé ó tún máa fún wọn náà ní iyì tó bá padà wá. Instead kó jókòó kó rorí ẹ̀ kó jẹ́ kí ọpọlọ ẹ pé ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe mọ̀nàmọ́ná. Ó ń wá èrè níbi tí ò ṣèrè. Ó ń bá Naomi jà. Glory àfihàn pé Naomi ni kóun sọ fún ẹ kó yá tètè gbọ́. Pé wọ́n ní ìwọ yìí nìkan ṣá. Wọ́n ní ọba òfin ní kó dáhùn jọ yẹn pé ẹni tó stubborn ní gbogbo àwọn ìyàwó kábíyèsí pé Ashley ni. Pé kí kábíyèsí sọ fún pé kó padà. Kó kúrò láàfin. Kí ààfin yẹn kó tòrò. Káàfin kó lè túṣe. Ashley ti bàfin jẹ́ tán. Ashley ti gba gbogbo nǹkan tí àǹfààní tó yẹ kí kábíyèsí. Kí kábíyèsí ò bá, if care is not taken,
pé kí kábíyèsí má yẹ kí Ashley ba ìjọba kábíyèsí jẹ́. Wọ́n ní ọba ò bínú sọ bẹ́ẹ̀ pé Ashley bó ṣe wà yìí, pé tí kábíyèsí ò bá tètè wá nǹkan ṣe sí, torí gbogbo àwọn obìnrin tó wà tí kábíyèsí kó jọ láàfin, pé Ashley ní number one, ọbàyéjẹ́, ọ̀bàlújẹ́. Kò sí nǹkan re kan lọ́wọ́ Ashley tí kábíyèsí lè sọ pé òun benefit lára ẹ̀. Wọ́n ní kí ni kábíyèsí sọ fún tán pé kó padà sí kíni. Ó ní tóun bá tiẹ̀ fẹ́ lọ sí UK, kò tí ì yá òun, kábíyèsí kọ́ ló máa sọ fún òun pé kóun lọ sí UK. Nítorí bó ṣe wà yẹn, UK tóun lọ níjọ́ kìíní àná, òun ló jẹ́ kí Naomi gbapò mọ́ òun lọ́wọ́. Ó lóun ló jẹ́ kí Naomi gbapò mọ́ òun lọ́wọ́, torí òun ti fún ààfin láàyè jù. Òun ni Naomi ṣe ráyè rápálá sáàfin tó fi wá jókòó, tó jẹ́ pé kíni pé láyé pé òun lọ sí anywhere, pé òun ò lè fi ààyè òun lẹ̀ fún Naomi again láti jẹ́ kí Naomi gba ààyè mọ́ òun lọ́wọ́. Ipò tí Naomi wà lénìí, tán lóun yèyé lú àyèyé kíní kan yèyé kíní, pé òun gan ìbá wà nínú gbogbo ipò yẹn. Pé kí kábíyèsí kó yá sọ míì, kó má sọ orú ẹ̀ mọ́ nínú ọ̀rọ̀, pé kóun má lọ sí UK. Òun ò lè fojú òun lẹ̀ kí Naomi tó wá ṣe, kóun tún ṣe irú mistake tóun ti ṣe lákọ̀ọ́kọ́, tí Naomi fi wá gba ipò mọ́ òun lọ́wọ́. Wọ́n ló mà ṣe o. Wọ́n ní tí oògùn àwọn tó máa ń sọ kíni, wọ́n ní tó oògùn ẹni bá dáni lójú, wọ́n fi ń gbáre ni. Tí Ashley bá dára ẹ̀ lójú tó mọ̀ pé yes, pé lóòótọ́ pé ṣé o mọ̀ pé òun ti fọ́kọ rí, pẹ̀lú bó ṣe fọ́kọ rí, tó tún fi ọkọ ẹ̀ lẹ̀ tó ṣe kíni. Wọ́n ní ọkọ ẹ̀, ìgbà tọ́kọ ẹ̀ fi wá sáàfin tó fi sọ pé ọmọbìnrin yìí ò ń ṣe ẹni tí ọkùnrin lè gbé sílé, bó máa ń fẹ́ kóun máa dominate everywhere. Ibikíbi tó bá ti wà, tó bá ti yọjú, tó bá ti wà, bóun ló máa fẹ́ kóun máa lead níbẹ̀, kó máa lead. Pé kí kábíyèsí má gbà fún un. Ex-husband Ashley ló sọ bẹ́ẹ̀. Inú íńtánẹ́ẹ̀tì náà láti gbọ́ pé wọ́n sọ pé ó wá sáàfin, pé ọmọbìnrin pé kí kábíyèsí má gbà fún un. Wọ́n lóun ló máa ń fẹ́ kóun máa di number one anywhere tóun bá lọ. Pé tí kò tí ì ṣú ẹ̀ fún kábíyèsí. Ìyẹn ò tí ẹ̀ ní ìdí, ẹ̀yin kò lè padà sọ́dọ̀, ìyẹn ò tí ẹ̀ ní, ó yà pé wọ́n ní ìyẹn ti níyàwó mi, kò ṣe ní lọ níyàwó mi. Ẹ tó jẹ́ pé gbogbo ibi tó bá ti dé bá òun ló fẹ́ kó máa gbé first, kó máa gbé first. Bẹ́tà ayé ó gbà. Wọ́n lẹ́ni tó bá pọ̀ Ọlọ́run gbà láàyè bẹ́ẹ̀, ìbáda. Tó bá kó sí apá bíbà yìí, ó máa tẹ́ ń bẹ̀. Tó bá kó sí ọ̀dì kejì, ó máa tẹ́ ń bẹ̀. Nítorí ìgbéraga. Á dẹ̀ wù ẹ́ ń tọ̀hún, kò ju bó ṣe wà yẹn náà lọ. Ó rí kélébé. Ká tí ẹ sọ pé tó bá gbọ́dọ̀ ó dára ẹ̀ lójú lóòótọ́. Ó dára ẹ̀ lójú. Ó ti rọra ẹ̀ pé òun bùrẹ́wà, pé at least òun ò tún lè rí fine boy bíi ti kábíyèsí wọn. Òun ò tún lè ṣe kíni. Òun ló ṣe rápálá. Ó lè olójú kòkòrò nǹkan àìnítẹ̀lọ́rùn, òun ló ń ṣe Ashley. Kò ní tẹ́lọ́rùn náà. Kò ní tẹ́lọ́rùn. Ká tí ẹ̀ dálẹ̀ ká tó ṣàánú gbogbo àwọn ìyàwó kábíyèsí. Òun yìí nìkan náà ni. Òun nìkan ló ní ìgbéraga. Òun nìkan ló fi gbogbo ara fine. Òun nìkan náà ní gbogbo ó kan rẹ̀ lábùkù, òun ni ò ní wà. Òun ni ò tún ṣe kíni, kò ní wà kò tún rẹwà. Gbogbo ìwà burúkú ọwọ́ ẹ̀ ló ti wà. Irú ọkùnrin wo ló fẹ́ gbé irú obìnrin bẹ́ẹ̀ sílẹ̀? Ó tún ń jà, ó tún ń ṣèjọ̀gbọ̀n. Pàápàá jùlọ òun gangan ló lórí ológun. Ogun ló fi ń live life. Torí ẹ̀ kò sí ibi tó lè gbà. Ilé kábíyèsí tó rò pé òun ti fẹ́, òun ti ta tóun ti ta. Ojoojúmọ́ ni kábíyèsí fi ń le. Náà fi ń le. Ó ní rárá. Tó bá pé ó dára ẹ̀ lójú, tó bá pé ó lóòótọ́. Àwọn ọkùnrin, kò sí ọkùnrin tó lè gbé sílé. Kì í ṣe pé. Ta ló fẹ́ gbé onígbéraga sílé? Ta ló fẹ́ gbé ẹni tó ju òun lọ sílé? Àwọn ọkùnrin, gbogbo ọkùnrin tó wà láyé yìí, wọ́n wá onírẹ̀lẹ̀ obìnrin. Bó ti ẹ̀ fine, bẹ́ẹ̀ tó bá ní ìwà, why not? Gbégbá orókè, ibikíbi tó bá wà, ó máa jẹ́ Alpha and Omega. Ẹ rí Naomi, pẹ̀lú bó ṣe fine tó dàbí angel, tó dàbí àwọn áńgẹ́lì.
ọmọ tó pupa rẹ́súrẹ́sú tó jẹ́ pé oníwà tútù pátápátá bí àdàbà. Ọkùnrin ò ṣe ní kúlẹ̀. Ẹ̀yin ò rí bẹ́yìn àwọn ọkùnrin tó ń tò sílẹ̀, àwọn billionaire tó ń sọ pé àwọn fẹ́ fẹ́. Naomi lòun ò ṣe, tó bá jẹ́ pé Ọlọ́run really dá Naomi gẹ́gẹ́ bí ọmọ gidi. Á ti ní, á ti fi máa mo fine, á ti fi ba rẹ̀ jẹ́, á ti fi bímọ fún yàn. Bẹ́ẹ̀ tó ní ńlá, ẹ má tàn mí, òun ò lọ́kọ, òun ò fọ́kọ, ni ó sọ fún gbogbo wọn. Àti ẹ̀gbọ́n náà bá bínú sọ pé òun fẹ́ fẹ́, pé ó dà pé kábíyèsí ò mọ iyì kan tí ó gbé sílé. Torí wọ́n ti rí pé glory wà ní ààfin kábíyèsí, pé obìnrin yẹn ni glory ààfin kábíyèsí. Gbogbo èèyàn àsọtẹ́lẹ̀ ti sọ pé glory tó wà láàfin kábíyèsí, tí kábíyèsí bá jẹ́ kí glory yẹn jọbọ́, tó ṣèṣì kúrò láàfin, Ọlọ́run má jẹ́ kí kábíyèsí, Ọlọ́run má jẹ́ kó jìyà, ìyà ò dẹ̀ ní jẹ ẹ́ lórúkọ Jésù. Ọgbọ́n tí Sátánì àtàwọn ọmọ ogun tó ń wọ́ ọgbọ́n láti ti glory yẹn kúrò ní ààfin, ẹ ti rọ́dé ìṣóǹpa. Torí Ọlọ́run ti dá kábíyèsí, ó ti dáadáa. Ibi tán ní kí gbogbo má gbé, ó ní gbogbo má gbé. Bẹ́ẹ̀ la ṣe ń bẹ Naomi pé ní sùúrù o, chinchini báyìí ló kù. Chinchini báyìí ló kù. Ìwọ ló máa yege. Ìwọ ló máa rẹ́rìn ìgbẹ̀yìn. Ló máa fi àwọn oníṣẹ́ ibi. Ẹ fi wọ́n yìí ṣe wàhálà, wọ́n ṣe wàhálà wọn. Ọlọ́run fún wọn ní ààyè pé kán ṣe wàhálà pátápátá. Tó bá ṣe tán lójú ẹ̀, á wá ṣẹ̀ wá rẹ̀ wọ́n. So shall it be in the mighty name of Jesus. Ẹ̀yin èèyàn mi, bá mi share, kí ẹ bá mi like, kí ẹ bá mi subscribe, kí ẹ bá mi share. Ẹ ṣé gan. Kí ẹ bá mi fi ìtókù sí comment section. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé gan.